ẹ jẹ́ kọ́mọdé kọ́ṣẹ́ ọwọ́ o, ẹ jẹ́ kọ́mọdé kọ́ṣẹ́ ọwọ́, ẹ jẹ́ kọ́mọdé kọ́ṣẹ́ ọwọ́ o, ẹ jẹ́ kọ́mọ yín kọ́ṣẹ́ ọwọ́. Iṣẹ́ lóògùn ìṣẹ́ ara ẹ gbọ́ o, ẹ jẹ́ kọ́mọ yín kọ́ṣẹ́ ọwọ́, ẹ jẹ́ kọ́mọ yín kọ́ṣẹ́ ọwọ́, ẹ jẹ́ kọ́mọ yín kọ́ṣẹ́ ọwọ́. Iṣẹ́ lóògùn ìṣẹ́ ẹyẹ ẹ gbọ́, ẹ jẹ́ kọ́mọ yín kọ́ṣẹ́ ọwọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi ní tòótọ́ Sẹ̀san Adéwùsì ló ń kí yín o. Táńtọ́lọ́run bàbá olóyin nǹkan, bàbá olóyin òrìjínà tí mò ń gbé yẹ̀ sí Ọ̀tà. Mo kàn ní kí n tó sọ fún yín náà ni o, ẹ jẹ́ kọ́mọ yín kọ́ṣẹ́ ọwọ́, ẹ jẹ́ kọ́mọdé kọ́ṣẹ́ ọwọ́. Ṣé ẹ rí ìwé ò dàbí ti tẹ́lẹ̀ mọ́? Ṣé ẹ fẹ́ gbọ́? Ẹ̀yin òbí ẹ ó jèrè ọmọ, ìyá ẹ ó jèrè ọmọ, ẹ̀yin bàbá ẹ ó jèrè ọmọ. Ìgbà tí mo rántí ìfẹ́ bàbá àti ìyá sí mi, ọ̀rọ̀ yìí mú mi rántí pé kí n má gbàgbé wọn ó jàre. Bẹ́ẹ̀ ni ìfẹ́ bàbá àti ìyá sọmọ pọ̀. Àwọn tó ti lọ polytechnic, tó di yunifásitì, tó dé ó sáàfù, ó dé ṣùgbọ́n kò ṣiṣẹ́. Ẹ jẹ́ kí wọ́n dọ́gbọ́n kọ́ṣẹ́ ọwọ́. Àwọn eléyìí mọ ọ̀rẹ́ ìtẹnìkan, àwọn eléyìí mọ ọ̀rẹ́ ìtẹnìkankan. Ẹ jẹ́ kọ́mọdé kọ́ṣẹ́ ọwọ́. Bó jẹ́ catering ni, bó jẹ́ fashion design ni, bó jẹ́ ṣe aluminium. Ẹ jẹ́ kọ́mọdé kọ́ṣẹ́ ọwọ́. Ṣé ẹ rí tí graduate bá ń ta àkàrà, bí ó ṣe máa ń ta àkàrà tiẹ̀ yóò yàtọ̀ sẹ́ni tó ka primary 6. Tí graduate bá ń ṣe fọganáísà, bí ó ṣe ṣe yóò yàtọ̀ sẹ́ni tí ò ka nǹkan kan. Bẹ́ẹ̀ ni graduate tó ṣe fashion design, ṣé ẹ lọ́wọ́ tí ó fi mú yóò yàtọ̀ sẹ́ni tó ka primary 6. Bẹ́ẹ̀ ni bí nǹkan ṣe ń lọ yìí ó mú mi sọ́rí, bó ṣe ń lọ yìí ó mú mi dárò. Ẹ jẹ́ kọ́mọdé kọ́ṣẹ́ ọwọ́, ẹ jẹ́ kọ́mọdé kọ́ṣẹ́ ọwọ́. Ọ̀gá ni ó dà lọ́jọ́ ọ̀la, ọ̀gá ara rẹ̀ ni. Ìgbà ọ̀bá wù ni ó sùn, ìgbà ọ̀bá wù ni ó jí. Kò ní máa wá aago sùn, kò ní máa wá aago jí. Wọ́n fẹ́ sáàkì èèyàn nìkan. Ẹ jẹ́ kọ́mọ yín kọ́ṣẹ́ ọwọ́. Tí ó bá fẹ́ kọ́ ládùúgbò, ẹ jẹ́ kó lọ ọ̀nà tó jìn. Mo rántí ìgbà kan síngà ọmọ ń kọ́ àwọn èèyàn láyé jọ̀hún ẹjọ́ sí ọmọ ń kọ́ àwọn èèyàn ṣe ń ṣiṣẹ́ ọwọ́, ó sì ṣe fashion design oṣù 6. Àká náà tó ń kọ́ èèyàn bẹ́ẹ̀ náà, àwọn kan ń kọ́ èèyàn ní catering bí wọ́n ṣe ń ṣe àwọn kéèkì, meat pie, sausage, meat pie, pọ̀fupọ́ọ̀fù. Ẹ jẹ́ kọ́mọ yín kọ́ṣẹ́ ọwọ́. Ìyẹn ni mo ní tó sọ fún yín lónìí o. Ìmọ̀ràn ni o látẹnu Sẹ̀san Adéwùsì Táńtọ́lọ́run bàbá olóyin òjìnà. Títí dìgbà míì tẹ́tù máa bá mi pàdé, ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán lé gbogbo wa láyọ̀ o.